Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò yín Àtúnṣe Yorùbá. Èmi ọmọ yín náà ní Yétúndé Olúwàbùnmi Kẹ́hìndé Àìná. Èmi ọmọ Ọ̀pẹ̀rọ Àkẹ̀sán baálẹ̀ ọjà, ọmọ òdì láfọ̀ṣẹ, ọmọ wíníwíní lójú orogún èjìwọ̀rọ̀ lójú ìyá ẹ̀. Àlejò wa tí mo mú wá fún wa lénìí, òdú ni wọ́n ṣàìmọ̀ fólóko. Èèyàn gidi ni wọ́n, èèyàn pàtàkì ni wọ́n láwùjọ. Ṣùgbọ́n ká tó gbọ́rọ̀ lẹ́nu wọn, mò ń bọ̀ ná. Ẹ káàbọ̀ padà sórí ètò wa. Àwọn bàbá wa tí mo mú wá sórí ètò wa lénìí, gẹ́gẹ́ bí mo ṣe sọ, èèyàn pàtàkì ni wọ́n. Pàápàá nílẹ̀ Oòduà, èèyàn gidi ni wọ́n. Ẹnu tèmi kọ́ lẹ ti máa gbọ́ orúkọ wọn. Àwọn fúnra wọn náà ni wọ́n máa dárúkọ wọn fún wa. Ẹ káàbọ̀ bàbá wa. Mo máa fẹ́ kẹ́ ẹ dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ fún wa. Ẹ ṣé olóòtú. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Orúkọ tèmi ni ọ̀gbẹ́ni olóyè àìṣèwé Ifayemi Asenisifaore, tí mo jẹ oyè ajípewé nílùú Ìpẹ̀rù Rẹ́mọ, tí mo tún jẹ ajípewé gbogbo Ògùn state lápapọ̀. Mo tún jẹ oyè tí orúkọ rẹ̀ ń jẹ́ Abọrẹ̀ Oòduà níkẹ̀nẹ́ local government. Bẹ́ẹ̀ ni mo tún jẹ akọ́dáawo ìlú Ìpẹ̀rù. Mo sì tún rèé jẹ́ olísà ifá awo ìlú Ìdẹ̀nà. Mo jẹ olórí tún máyégún orílẹ̀ Ìdẹ̀nà land, tí ìnagijẹ tí olóyìnbó ń pè ní alias mi tó ń jẹ́ bàbá o. Bàbá o. Mo jẹ ayé. Ẹ ṣé àdúpẹ́. Inú wa dùn láti gbà yín lálejò lórí ètò yìí. Ǹjẹ́ ẹ lè sọ fún wa báwo ni orílẹ̀ Ìdẹ̀nà land yẹn, báwo ló ṣe jẹ́ láàrin Ìdẹ̀nà àti sí ìlú Ìpẹ̀rù? Orílẹ̀ Ìdẹ̀nà land tí wọ́n ń wí yìí, ọba tí wọ́n jẹ ń bẹ̀, òun ló jẹ́ ẹbí fún wọn dó. A sì gbọ́ lẹ́nu àwọn bàbá wa, torí pé wọ́n ní bọ́mọdé ò tó bá tàn yóò bá rọ̀bá ní bàbá ẹ̀ tàn. Ẹ̀rí mi sìn. Àṣẹfà wípé Ìdẹ̀nà yẹn ó jẹ́ ìlú kan tó jẹ́ wípé bàbá ìjọ náà lọ́hùn arọ́ ló ń ṣe, arọ́ ló yàn láàyò níṣẹ́ rẹ̀. Arọ́ túmọ̀ sí pé àwọn alágbẹ̀dẹ, ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ ló máa ń pè ní ilé arọ́. Tí wọ́n bá máa júwe ibẹ̀ fún ènìyàn nígbà náà wípé ní ọ̀dọ̀ bàbá tí í ṣe arọ́, bàbá arọ́ ní Ìdẹ̀nà, bàbá arọ́ náà ṣe máa ń pè wọ́n ní pé arọ́ ní Ìdẹ̀nà. Ìdẹ̀nà sì jẹ́ ìlú tó jẹ́ wípé tá a bá ní pé káwò ó jẹ́ ìlú tó jẹ́ pé wọ́n máa ń fún èèyàn láyè nígbà àtijọ́ lápá ibi tí bàbá yìí dó sí. Lọ́n ṣe pè ní ẹbì fún wọn dó, ẹbí fún wọn pé ìwọ náà wá dúró tì òun níbí o, ìwọ náà máa bọ̀ níbí o. Ó máa ń bì, ó túmọ̀ sí pé ó máa ń fún èèyàn láyè pé ẹ̀yin náà máa bọ̀ kẹ́ ẹ wá dó tì wá. Ẹbì yẹn òun ni Ìjẹ̀bú Rẹ́mọ Ìpẹ̀rù. Ẹbì túmọ̀ sí pé ẹni tó fún èèyàn láyè, ó yá máa bọ̀ níbí ni túmọ̀ ẹbì fún wọn dó. Okay, so ìtumọ̀ orílẹ̀ Ìdẹ̀nà land yẹn ni tẹ́ jẹ́ olórí tún sí. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣé àdúpẹ́ bàbá wa. Gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣe, ẹ jọ̀ọ́ ẹ ṣàlàyé fún wa ìyàtọ̀ tó wà láàrin ẹ̀sìn àti àṣà. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ lótú. Ìyàtọ̀ tí ń bẹ láàrin ẹ̀sìn àti àṣà òun ni wípé ẹ̀sìn ni pé ọ̀nà tí a bá ti ń tọ̀ òun ni ẹ̀sìn wa. Ohun tí a dẹ̀ lè pè láṣà ni pé ohun tí a bá táwọn bàbá ńlá wa ti ń ṣe ló túmọ̀ sí pé àṣà ilẹ̀ wa kò ṣeé kó dànù. A sì gbọ́dọ̀ máa tẹ̀lé, torí òun làwọn bàbá ń ṣe tí ayé fi ń gójú, tọ́nà fi ń ráyè, tí gbogbo ohun tó fi ń ṣe bó ṣe jẹ́ kó ṣe, tí gbogbo nǹkan dẹ̀ rí bó ṣe jẹ́ kó rí. Òun ni àṣà wa, a gbọ́dọ̀ máa tẹ̀lé, a sì gbọ́dọ̀ máa ṣe bó ṣe jẹ́ ká ṣe kó bá rí bó ṣe jẹ́ kó rí. Ìyàtọ̀ tí ń bẹ bẹ́ẹ̀ náà. Ẹ ṣé àdúpẹ́. Ohun tí mo wá fẹ́ béèrè nsìn ni wípé
gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wa ṣe ń lọ ìpàápàá nílẹ̀ Yorùbá pẹ̀lú ìwà àti ìṣe tí àwọn ọmọ ọ̀dọ́ ọ̀sìn yìí ń hù, ǹjẹ́ ó ṣeé ṣe kí àṣà Yorùbá kó gbèrú sí i kó má parun? ẹ ṣe olóòtú. Pàtàkì jùlọ ni pé tá a bá ní ká wò láyé sí ayé ti di ayé ìjọba tó túmọ̀ sí tẹ́lẹ̀yìnbó ń pè ní gọ́fímẹ́ǹtì. Tí àwọn ìjọba bá lè bá wa tẹ́wọ́ gba ìṣẹ̀ṣe dáradára, wọ́n ti ń bá wa tẹ́wọ́ gbà náà torí pé ìṣẹ̀ṣe ti ní ọlùdé ń sìn. Ṣùgbọ́n tó bá túbọ̀ bá tẹ́wọ́ gbà báyìí nípa wípé tí wọ́n bá yan ìṣẹ̀ṣe láàyò, gbogbo ohun tó ń dàbí pé ó ń ṣe rúdurùdu ò ní ṣe rúdurùdu mọ́. Tí wọ́n bá dẹ̀ lè ń dáfá lórí gbogbo nǹkan, a ṣẹ̀ṣẹ̀ dé láti Ilé Ifẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni wọ́n sì ti dáfá àgbáyé níbẹ̀ báyìí. Torúkọ odùfá náà ń jẹ́ òtúrúpọ̀n méjì, a tún lè pè ní ọlọ́gbọ́n méjì tàbí ọ̀gẹ̀ méjì. Ifá ti ní ká fọwọ́ kanlẹ̀ lẹ́ẹ̀mẹ́ta pé ká fi kan àyà, ẹjá tún ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni odù tí ó wá lókè ìtaṣẹ̀ Ilé Ifẹ̀ nù. Odù yìí sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ lórí orílẹ̀-èdè wa yìí àti ní gbogbo àgbáyé pátápátá wípé àwa Yorùbá, àwa lolódùmarè dáadáa jù, pé gbogbo àwọn àgbáyé tó kù àwa ló ń wo àwòkọ́ṣe rẹ̀. Ṣùgbọ́n tí àwọn bá ti gbàgbé ohun tó ń jẹ́ ìṣẹ̀ṣe, Olódùmarè sọ wípé gbogbo nǹkan ni yóò máa lọ déédéé bó ṣe jẹ́ kó lọ. Ṣùgbọ́n torí ìṣẹ̀ṣe tí wọ́n ń gbàgbé, tí wọ́n ń rẹ́jẹ, tí ìdẹ́ ṣe ohun tá a lè gbàgbé, tí ìdẹ́ ṣe ohun tá à ń rẹ́jẹ, òun ló ń fà á. Ṣùgbọ́n táwọn bá fi lè gbìyànjú àti gbọ́ ti ìṣẹ̀ṣe, ètùtù ló dára jù. Bọ́n bá ti ṣètùtù, gbogbo ayé yóò máa tùbà, yóò sì máa túṣẹ torí ohun tá a bá là ṣe. Tó túmọ̀ sí wípé ìṣẹ̀ṣe làgbà. Bẹ́ẹ̀ ni ojú ló mọ ohun tó yókùn. Bẹ́ẹ̀ ni a mọ̀ bẹ́ẹ̀ ká bá tanra wa. Ẹ ṣé adúpẹ́. Nǹkan tá a wá fẹ́ béèrè sìn ni pé nínú ìlú Ìpẹ̀rù, àwọn òrìṣà bíi méjì mẹ́ta wo ni ó jẹ́ pé wọn ò gbọ́dọ̀ má bọ, a gbọ́dọ̀ tá máa ń bọ nínú ìlú yìí? Ẹ ṣé olóòtú, kẹ́ ẹ pẹ́ fún wa, káwa náà pẹ́ fún yín, káwa jọ pẹ́ fúnra wa. Ṣé rí nílùú Ìpẹ̀rù Àkẹ̀sán, òun náà ni bẹ́ẹ̀ ti ṣe wí yẹn gẹ́lẹ́. Ṣé mọ̀ pé wọ́n á máa sọ wípé Ìpẹ̀rù yẹn ló túmọ̀ sí pé àpẹ̀rù. Apẹ tó ru níjọ́ náà lọ́hùn, òun ni apẹ tí yèyé ijó ní tí wọ́n fi ń ṣọrọ̀ ajé, tí wọ́n fi ń ṣe àgbàdo. Apẹjọ́ náà nìyẹn, yèyé tí adẹ̀wì ní orúkọ rẹ̀ ń jẹ́ Àkẹ̀sán. Kò gbọ́dọ̀ jẹ́hun ìgbàgbé. Àkẹ̀sán ti dòṣà toró wọlẹ̀ ni. Ibi tó dẹ̀ wọlẹ̀ sí, a ò gbọ́dọ̀ má bọ̀ ọ́. Ń gbò wọlẹ̀ ń jọ́ tàwí tí wọ́n fi ibi pàǹgbà náà lọ́hùn tí ò jẹun tó dẹ̀ ń béèrè oúnjẹ. Ó bínú kúrò, ó níbi tó ti lọ yọ ńgbà tó bẹ̀rẹ̀ sí ní wá. Ibi tó máa wọlẹ̀ sí rí àmà rí ń bẹ̀. Ń bo ni ká wá wá sí. Tó bẹ̀rẹ̀ sí ní wá lọ́jọ́ tá à ń sọ yìí, wọ́n bá ké sáwọn ọlọ́dẹ pé a máa ń wá Àkẹ̀sán ń bò. Àwọn ọlọ́dẹ náà bá bọ́ sígbó nígbà náà lọ́hùn. Ibi tó ti ń wá lọ́ ti lọ rí ibi tó ti luyọ. Ibi tó ti luyọ lọ́ wá pé ohun rẹ̀ ẹni tá à ń wá rẹ̀ o, Àkẹ̀sán ti luyọ ní ayé. Gbọ̀n wá jọ́nà lọ́wọ́ wọn kò nífa, wọ́n dà wò. Etí rẹ̀ ti ṣe, ó ní kí wọ́n má jà kó gbé òun kúrò dẹ̀ níbi tóun ti luyọ yìí o. Ó ní kí wọ́n fi òun lẹ́ẹ̀bẹ̀ kan máa mú oúnjẹ òun fún un. Oúnjẹ tọ́pọ̀ tó fún òun lọ́hùn yẹn lòun ṣe bínú wá luyọ bí yìí. Ibi tóun dẹ̀ wá yìí, jíjẹ mímu ìrọ̀rùn yóò máa jẹ́ fóun. Wọ́n ní ó ní bẹ́ẹ̀ ni, ó nítorí náà ibi yìí, ó ní onílé yìí, kí wọ́n má gbàgbé onílé yìí nígbà kankan. Ó ní ohun tó nílé yìí bá ti jẹ, lóun ń bàjẹ́ nú ẹ̀. Nítorí onílé yìí ó ń bu nínú oúnjẹ rẹ̀ sílẹ̀. Ìyẹn ló sì túmọ̀ sí pé téèyàn bá jẹ́ Yorùbá gidi kó tó jẹun, ó gbọ́dọ̀ kó junú rẹ̀ lẹ̀. Bẹ́ẹ̀ ni kó tó máa jẹ ìyókù fún àwọn alálẹ̀ ni. Ibẹ̀ ni wọ́n ti ní pé tó ìyá kí ló tó wá fẹ́. Ó ní tóun fẹ́ pàtàkì jù ni pé ẹni tí yóò máa bọ òun, tí yóò máa fóun lóúnjẹ nìtúmọ̀ ẹni tí yóò máa bọ òun. Wípé ẹni náà nìkan ni kó máa fojú kàn òun, káwọn yòókù máa dúró sóde. Ẹni tí wọ́n pè ní ẹni tí yóò máa bọ yẹn ni wọ́n pè ní pé ẹni tí yóò máa bọ ibi tí ìyá yìí ti sálú lọ, láti sálú mọ́ rẹ. Pé a máa jọ pèsè ni o. Ó yá tí sálú bá ti wà ńbẹ̀ káwa yòókù náà bẹ́ẹ̀ ni ká máa pèsè. Bẹ́ẹ̀ ni ibi tí Àkẹ̀sán ń bẹ nìyẹn o. Mo tún jẹ́ ọmọ inú ilé ibẹ̀ lápá òbí tí wọ́n bí wa tó a lè pè ní ìyá, torí pé èèyàn lè lápá ọba kó má ṣàì lápá orí. Wọ́n máa pe bẹ̀ ní Jésù nínú ìlú yìí. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣé adúpẹ́. Ohun ò ní tán lẹ́nu. Àwíṣẹ́ Ifá.
nǹkan tí mo wá fẹ́ béèrè sìn ládùúgbò gbogbo bẹ́ẹ̀ ṣe bá wa sọ̀rọ̀ sílẹ̀ yìí òye pọ̀ ńbẹ ọgbọ́n pọ̀ ńbẹ. Ǹjẹ́ ẹ lè sọ fún wa kí wá ní èèwọ̀ ọjà Àkẹ̀sán àti ìlú Ìpẹ̀rù lápapọ̀? Nǹkan tí a kì í ṣe ní ọjà Àkẹ̀sán àti ìlú Ìpẹ̀rù lápapọ̀. Ẹ ṣe rí ibi tí ẹ mórìrè yẹ ọ̀rọ̀ pọ̀ ńbẹ, ṣùgbọ́n màá gbìyànjú àti yan díẹ̀ nínú rẹ̀. Ṣé rí nígbà míì máa ń wà ẹlòmíì á máa fojú pé ọmọdé wo èèyàn, ọjọ́ orí kọ́ la fi ń ṣe ìmọ̀làgbà. Ẹni bá ti nímọ̀ òun ló jẹ́ ká gbóríyìn ohun gbogbo fún. Ṣé rí àwọn nǹkan kan náà ń wà tó irú eléyìí kò jẹ́ ká sọ lórí afẹ́fẹ́, ṣùgbọ́n tọ́rọ̀ bá débi ọ̀rọ̀ à á sọ tá a ṣe ń sọ ni pé bóyá àwọn tí ó bá ń gbọ́ wọ́n lè tún pè wá ká ṣàlàyé fún wọn. Ọ̀rọ̀ ìtàn tá a bá ní ká wò ó ohun tó gùn lóríṣiríṣi ni, ṣùgbọ́n òye lójú nínú rẹ̀. Ẹni tá à ń pe orúkọ rẹ̀ ní Àkẹ̀sán tó jẹ́ pé òun ló fi ń pe ìlú yìí bẹ́ẹ̀ lómi ìbá máa wí sí wọ́n lè ní Àkẹ̀sán baálẹ̀ ọjà. Àkẹ̀sán yìí ṣe baálẹ̀ ọjà, kò lè lọ bẹ́ẹ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ sì wà lẹ́yìn ilé. Kí nǹkan ya mórí lọ bí díẹ̀ nínú rẹ̀, Àkẹ̀sán tá à ń wí ṣe bóbìnrin ni. Ayé ò lè yẹ obìnrin títí kókó máa jẹ baálẹ̀ ìlú tó bá ti ṣe bẹ́ẹ̀ kọ́ tọ́ka sí ká gbọ́. Ó ní bó ṣe jẹ́, ó ní bó ṣe rí. Àkẹ̀sán aya baálẹ̀ ọjà ni ẹsẹ̀ Ifá fìdí ẹ̀ múlẹ̀. Ohun tí Fátèmí ṣe mi ìṣaláyàbá nídìí rẹ̀ kì í ṣe pé mo lọ kọ ohun ilé mi ní tá a dẹ̀ gbé lé mi lọ́wọ́ táwọn bàbá mi láyé mi tẹ́lùmí ò dẹ̀ lè sọ ohun tí mò ń sọ yìí. Mo jíbà àwọn bàbá bẹ́ẹ̀ jíbà àwọn lọ́balọ́ba. Torí ìdí èyí olóòtú ẹ padà sì gbọ́ yẹn, ṣùgbọ́n àwọn èèwọ̀ tẹ́ ẹ béèrè ìlú Ìpẹ̀rù dájúdájú wọn ò gbọ́dọ̀ sun àgbàdo nílùú yìí pé kí wọ́n máa sun àgbàdo ta èèwọ̀ ìlú yìí ni. Bẹ́ẹ̀ ni wọ́n yìí kiri ọṣẹ ìbílẹ̀. Bẹ́ẹ̀ yeye ẹ jẹ́ sọ bó ṣe jẹ́ ká sọ, tá a bá dẹ̀ gbọ́ bó ṣe jẹ́ ká gbọ́, bẹ́ẹ̀ ni ohun gbogbo á sì máa rí bó ṣe jẹ́ kó rí. Gbogbo tá a bá pè lọ́ṣẹ wọ́n yìí kiri rẹ̀ ní ìlú yìí. Bẹ́ẹ̀ ni ìdí méjì ló bí ìlú yìí ló fìdí rẹ̀ múlẹ̀, ó ní gbogbo ibi tí Ifá ti sọ̀rọ̀ ńbẹ̀, ṣùgbọ́n nítorí àkókò bẹ́ẹ̀ ni làákọ̀ṣe yan díẹ̀ nínú rẹ̀. Bẹ́ẹ̀ ni ìgbín ń tà ń pè ní ìgbín bẹ́ẹ̀ ṣe ń wò yẹn, èèwọ̀ ìlú yìí ni láti wí pé kí wọ́n máa pé wọ́n ń pàtẹ rẹ̀ sórí igbáta. Bẹ́ẹ̀ ni torí náà. Láì ṣe pé ṣé nínú ọjà àbí láàrin. Àti nínú ọjà o, torí náà wọn ò yí pàtẹ rẹ̀ sórí igbá pé àwọn kò sí náà go ni o pé nǹkan gbé sí pé kí èèyàn méjì mẹ́ta ṣáà máa rí wípé wọ́n lé gbá wọ́n látẹ kínní wọ́n lé kínní sórí igbá èèwọ̀ ni. Tí wọ́n bá máa tàánú ìlú yìí wọ́n gbọ́dọ̀ máa gbé sí kọ̀rọ̀ ni. Tí èèyàn bá dẹ̀ béèrè wọ́n gbọ́dọ̀ lọ máa mu níbi tó wà fún tọ̀hún, kì í ṣe pé kí wọ́n ó fi pàtẹ. Bẹ́ẹ̀ ni olóòtú. Ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé a máa rí yín bá. Àṣẹ wà. Òun náà láti gbọ́ yẹn, ṣùgbọ́n a kì í ṣaláì má máa ṣe ìdíje fún àwọn àlejò wa tá a bá ti gbé wá. Bẹ́ẹ̀ náà la máa ṣe ìdíje fún àwọn bàbá wa high chief Ifásànyà Asenisifaore láti ọ̀dọ̀ bàbá wa chief Ifayemi Asenisifaore. Ìdíje yìí ni wípé ìyàtọ̀ wo ló wà láàárín òrìṣàdá àti òrìṣà? Òrìṣàdá yìí ni a pè ní oríṣẹ̀dá. Ẹni orí bá ṣẹ̀dá rẹ̀, ẹ jẹ́ ká lọ wò láti bí àwọn ọba orí ló ṣàwọn dá. Nítorí pé ohun tá à ń pè lọ́ba yìí orí tí yóò dàdé ni iná àgèrèdè ló ti máa wá, ọrùn tó bá máa lò dìgbà ìlẹ̀kẹ̀ náà iná àgèrèdè náà láti rí. Ṣùgbọ́n ohun tí ó bá ti jẹ́ ohun tó jẹ́ pé láàrin bíi 20 ènìyàn pé ká gé kéré o tàbí jù bẹ́ẹ̀, because bí èèyàn máa jọba sí ẹ mọ̀ pé ohun ìdílé ni. Bẹ́ẹ̀ni. Tábàdẹ̀ ní ká wo ìdílé yẹn ó kéré títí èèyàn bíi 50 lè jáde nínú ìdílé yẹn báwọn máa ṣèdíje ọ̀rọ̀ ọba. Ṣùgbọ́n ẹni tí orí bá ti ṣàdá ló máa ń jọba, kì í ṣe ohun àfipáṣe. Ẹni tó bá ti jọba orí ṣàdá ni, tàbí àwọn ènìyàn. Bẹ́ẹ̀ ni tá a lè sọ pé nílànà ìjọba yìí náà irú bàbá wa Bọ́lá Ahmed Tinubu yìí náà orí ṣàdá náà ni.
torí pé kì í ṣe òun nìkan ló ṣe ìdíje ètò olórí ilẹ̀-èdè kó tó di wípé òrìṣà dá tó fi débẹ̀. Bẹ́ẹ̀ni. ok ẹ tí sọ òrìṣà yẹn. tó ẹ ṣe oyèyé ṣe rí nípa ti òrìṣà ló túmọ̀ sí pé ohun tí a bá gbọ́ òrìṣà wa ni tí a sì gbọ́dọ̀ máa ṣe a gbọ́dọ̀ máa bọ́ òun ni pé ohun tá a kún lẹ́yàn òun là á dáyébá òun àdáyébá là á ṣe tá a bá ti ń ṣe òun là ń pè ní ìṣẹ̀ṣe la gbọ́dọ̀ máa bọ́ lọ́ṣẹ̀ máa ń pe àwọn ọba ní aláṣẹ ìkejì òrìṣà nítorí wípé gbogbo òrìṣà pátá ọba láláṣẹ wọn torí pé at any time ẹnìkan lè pé òun máa ṣe ọdún òrìṣà kí ọba sọ wípé òun ò gbọ́ sí ìjọ míì ní kí ẹ fi nǹkan yẹn sí torí òun náà ní nǹkan tóun máa ṣe níjọ́ náà ọba láláṣẹ ìkejì òrìṣà. ẹ ṣé àdúpẹ́ inú wa dùn gan láti gbà yín lálejò ká tó wá fi ètò yìí ká tó fàdàgbà ẹ̀rọ a máa fẹ́ kí àwọn bàbá wa kán wúre fún wa. tó ẹ ṣé olóòtú ìwúre tí a bá máa wí ìwúre fúnra rẹ̀ ti wíra rẹ̀ nítorí wípé àtúnṣe Yorùbá pé kílẹ̀ Yorùbá ó má bàjẹ́ òun lẹ̀ ń ṣe yìí egungun fúnra ẹ̀ ti mọ ni tó má gbòso ẹni tí ò sọ wípé kí nǹkan àwọn bàbá òun bàjẹ́ dájúdájú bẹ́ẹ̀ ni nǹkan tóun náà lè bàjẹ́ nǹkan yóò ní bàjẹ́ o olóòtú mo wúre fún yín lórúkọ Olódùmarè mo dẹ̀ wúre fún yín lórúkọ ìṣẹ̀ṣe àti lórúkọ ìgbà irúnmọlẹ̀ iléeṣẹ́ yóò ní jóná ẹ ò ní bọ́jọ́ ọlọ́jọ́ lọ ẹ ní ṣán lọ bí ẹyẹ ẹ ní wọ̀jùnú bòkò gbogbo àwọn tí wọ́n bá ń bá yín jẹ wọn ò ní bà yín jẹ́ àwọn tí wọ́n ń bá yín mu wọn ò ní rí gbòmù yín torí pé àwọn tí wọ́n bá àwọn ènìyàn jẹ nígbà míì àwọn náà lọ́ máa lọ ń fẹnu bàjẹ́ àwọn tó bá ń bá yín jẹ wọn ò ní lè fẹnu bà yín jẹ́ o àwọn tó bá ń bá èèyàn mú gbà míì àwọn náà lọ́ máa ń sọ pé kó jẹ́ kí wọ́n mọ bọ́n ṣe máa lè mú ẹni yẹn ayé ò ní mú yín o gbogbo àwọn ènìyàn tí ó fẹ́ yín sí rere irúnmọlẹ̀ àfáwọn náà sí rere àwọn tó dẹ̀ bá wọn bínú yín a ò ní ṣépè fún wọn nítorí pé àwo tòótọ́ ìṣépè ṣùgbọ́n gbogbo bí wọ́n bá ṣe fẹ́ kó rí fún yín kó rí bẹ́ẹ̀ fáwọn náà lágbára irúnmọlẹ̀ lágbára Ọ̀rúnmìlà bàbá wa ẹlẹ́gbàwé ẹ̀dá lágbára ẹlẹ́jùgù gbogbo ìlú orílẹ̀-èdè Nàìjíríà yìí lápapọ̀ ìlú náà àgójú aráyè ogun gbàǹgbà mi ò ní ṣẹlẹ̀ nínú rẹ̀ a ò ní bọ́jọ́ ọlọ́jọ́ lọ torí Ifá ní báyìí là ń ṣèlú ìlú ìbádùn awo ìwòrì awo ìdídífá fún ọlọ́dẹ òkóṣó ọmọ agbẹ́giná jẹ ọ̀wọ́n àrèpágídà sọ́gídọ̀ tọ̀tọ̀ ènìyàn béèrè bá fojú kan èrè ẹ̀rín ni wọ́n rí kóra wọn gbogbo rúmọlẹ̀ báyìí wọ́n á jẹ́ ká ayé yọ́nú sí yín ayé ò ní bínú sí yín nígbà kọ̀ọ̀kan ẹ máa yún re ẹ máa bọ̀ re torí ẹyẹ dúdú baróbaró ní fáwí ń bẹ̀ ẹyẹ dúdú baróbaró gbà kí ni wọ́n dáná gbọ́ọ̀ṣẹ̀ nígbà ìkejì gbà ìkẹta gbà ìkẹ nígbà ìkarùn gbà ìkẹfà gbà ìkeje gbà ìkẹjọ gbà ìkẹsàn gbà ìkẹwàá gbà ìkọkànlá gbà ìkejìlá gbà ìkẹtàlá gbà ìkẹrìnlá gbà ìkẹẹ̀dógún wọ́n dáná gbọ́ọ̀ṣẹ̀ nígbà ìkẹrìndínlógún wọ́n dáná gbọ́ọ̀ṣẹ̀ iná kan jó gèrègèrè náà kọ ọ̀tún ọkàn jó gèrègèrè náà kọ òlòtí náà kan jó gèrègèrè látàdé ọ̀nà gbangba ṣe bọ́nà mẹ́rìndínlógún òun là á tàn náà igbódù sí Ifá ìwọ gbódù láì gbóhùn agogo wọn kì í gbókù wọgbó Ifá bẹ́ẹ̀ ni wọn ìgbókù jáde nígbó Ifá adáfá àrọ́ṣẹ́ ẹ̀bù kọ̀fọ́yẹkù lọ́jọ́ tí wọ́n ṣàwòrán ọkọ̀ aláwọ̀ ẹbọláwó ni wọ́n ó ṣe kí wọ́n bá fi ohun gbogbo máa ṣe nírọ̀rùn kan bá máa fi rọrùn ṣe ohun gbogbo láyé tiwọn wọ́n gbẹ́bọ níbẹ̀ wọ́n ṣẹbọ ẹ̀yin ò gbọ́ ẹ̀yin ò mọ̀ wípé ìrọ̀rùn òun làwa fi máa ń gbà rí gbogbo ohun tiwa ṣe ìrọ̀rùn aṣọ ọ̀nà ìrọ̀rùn làwa fi ń gbà rí tiwa ṣe ọ̀nà ìrọ̀rùn o làwa fi ń gbà rí tiwa ṣe o ìrọ̀rùn o la fi ń gbà rí tiwa ṣe ìrọ̀rùn báyìí ni a fi máa ṣayé wa o a ò ní ṣayé wa nínú ìnira o bó ṣe máa jẹ́ nìyẹn bó ṣe máa rí nìyẹn o àṣẹ Ifá. àṣẹ ẹ ṣé bàbá kẹ́ tó wá máa lọ a máa ń fún àwọn àlejò wa tá a bá ti gbé wá ní ẹ̀bùn èyí tá a wá fẹ́ gbé fún yín lè ní ẹ bá wa gbà bẹ́ẹ̀. ewu àtọ o ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ àdúpẹ́ inú mi dùn ayọ̀ mi kún Ifá ní yiniyini kẹ́ni ṣèmí sí dábàfà ti rọ ọmọkùnrin ìlú Ìgòdó ọ̀pẹ̀ mo dúpẹ́ orí yìí Ifá kò ṣèmí sí mi mo wá dúpẹ́ tèmi bàbá ṣẹni lóore ọpẹ́ làádú mo wá dúpẹ́ tèmi bàbá ṣẹni
mo wá dúpẹ́ tèmi bàbá. Egúndá láwa làgbà ìwòrò láwa làgbèsè ogun tá a bá làgbà làgbèsè ó kúrò lógun àdájà ó dogun ọba. Ó dábàá fún wẹ̀mí mọ́ ti ṣọmọ bíbí iná àgbọ̀nbìrìkù eléyìí tó pé yóò máa gbégbá ọpẹ́ nígbà gbogbo pẹ́ẹ́nù ọpẹ́ rẹ̀ ò ní kan. A dúpẹ́ o ẹnu ọpẹ́ wa ò ní kan. Mo wá dúpẹ́ tèmi bàbá ṣẹni lórí ọpẹ́ làádá. Mo máa wá dúpẹ́ tèmi bàbá ṣẹni mo wá dúpẹ́ tèmi bá a ṣẹni lórí ọpẹ́ làádá. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ o. ẹ ṣé àdúpẹ́. Kẹ tó wá máa lọ ká tó fàdàgbà ètò yìí rọ̀ a fẹ́ kẹ́ bá wa sọ fáwọn olólùfẹ́ wa kán ràn wá lọ́wọ́. Ètò yìí nílò ìrànlọ́wọ́ kétò yìí kó má bàa parẹ́ kó má bàa parun. Kò ní parẹ́ kò sì ní parun. Ẹ ṣé gbogbo ọmọ Nàìjíríà jákèjádò eléyìí tí ń bẹ nínú tòsí tàbí tí wọ́n ń bẹ láwọn ìlú ọba gbogbo. Ẹ jọ̀wọ́ àtúnṣe Yorùbá yìí ẹ jọ̀wọ́ ó ṣe kókó ṣe púpọ̀. Ẹ má gbàgbé lé torí ibi tí wọ́n ti bí ni kò ṣeé gbàgbé. Ẹ bá wa dá sí i kí ẹ bá wa ràn wọ́n lọ́wọ́. Olódùmarè yóò ràn yín náà lọ́wọ́. Gbogbo iṣẹ́ yín náà nídìíṣẹ́. Ẹ bá wa dá sí i kí ẹ bá wa rántí iléeṣẹ́ yìí sí rere kí ẹ sì bá wa owó ràn wọ́n lọ́wọ́. Owó ni ohun tí wọ́n fẹ́ kí ẹ fi ràn wọ́n lọ́wọ́ àti àwọn ẹ̀bùn míì náà tẹ́ bá tún rí wípé ẹ tún lè máa bá wọn fi dá sí i. Ẹ jọ̀wọ́ yé ẹ bá wọn fi dá sí i. Olódùmarè àdá sí tẹ̀yìn náà yóò máa júṣe fún yín. Ẹ máa níláárí ẹnì bọ́jọ́ ọlọ́jọ́ lọ bẹ́ẹ̀ bá ṣe ṣàánú iléeṣẹ́ àtúnṣe Yorùbá yìí. Irúnmọlẹ̀ a máa gbọ́wọ́ yín náà sókè. Irúnmọlẹ̀ a máa gbà fún yín. Ẹ ò ní ṣubú dànù. Àwọn tó láyé lágbára Olódùmarè wọ́n á máa forí ṣe yín o. Bó ṣe máa jẹ́ nìyẹn bó ṣe máa rí nìyẹn torí bẹ́ẹ̀ léwúrẹ́ fọhùn bẹ́ẹ̀ làgùtàn fọhùn torí Ifá ní inú òdòdó fi ń gbayán olójú àwo làwo fi ń gbọbẹ̀. Ó dé bá fẹ́ ènìyàn ń wá rere wọ́n lé ènìyàn àrí rere. Ifá tún ní inú òdòdó fi ń gbayán olójú àwo làwo fi ń gbọbẹ̀. Ó dé bá fún rere náà tún wá ènìyàn ó ní rere á rí ènìyàn. Wọ́n lẹ́bọ ni kí wọ́n kalẹ̀ kí wọ́n ṣe wọ́n gbẹ́bọ níbẹ̀ wọ́n ṣẹbọ. Ǹjẹ́ rere tá à ń wí nǹkan níbo ni ire wà? Ṣèbá ara ènìyàn ṣèbóhun ni ire wà ara ènìyàn máa ní o. Gbogbo ẹ̀yin tí a bá ti ń dá sí ọ̀rọ̀ iléeṣẹ́ yìí ní dáradára tẹ́ ń ṣàánú fún iléeṣẹ́ yìí ẹ̀yin náà ẹ̀ tó máa tara èèyàn lówó lọ́wọ́ ẹ̀ máa tara èèyàn láàánú gbà. Gbogbo tẹ́yin náà bá sọ pé kò tó bẹ́ẹ̀ bá ṣe ń ṣàánú fún iléeṣẹ́ yìí gbogbo tẹ́ bá ní kò tó yẹn yóò máa ṣẹ́kù sí yín lọ́wọ́. Wọ́n ń pè ara ènìyàn ní ire wà o ara ènìyàn ńbo ni ire wà o ara ènìyàn ní ire wà o ara ènìyàn. Ìrà ayé ẹ ṣàánú wa ara ènìyàn ni ẹ ṣàánú fún iléeṣẹ́ àtúnṣe Yorùbá yìí o. Bẹ́ẹ̀ ni ara ènìyàn ní ire wà o ògbó àtọ̀ yìí. Ẹ ṣé àdúpẹ́. Òun náà lẹ ti gbọ́ yẹn o ẹ̀yin olólùfẹ́ wa. Àtúnṣe Yorùbá ó nílò ìrànlọ́wọ́. Orí YouTube ló wà àti Yétúndé Kẹ́hìndé Àìná TV. Láti ràn wá lọ́wọ́ ẹ kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08030470016. Lágbára Ọlọ́run láṣẹ Ìdùmarè àwa la máa wá ẹ̀yin náà la máa bá. A máa retí yín. Èmi ọmọ yín náà ni Yétúndé Olúwabùnmi Kẹ́hìndé Àìná ọmọ Ìjìrẹ́ Ìṣokùn ọmọ Ọ̀pẹ̀rọ̀ Àkẹ̀sán baálẹ̀ ọjà ọmọ Òdì Láfọ̀ṣẹ. Ó dàbọ̀. Láyọ̀.